Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi ọ̀kan ìbá ti ṣe wà lénìí. Ọ̀rọ̀ mi ò fẹ́ kó pọ̀ lénìí. Ẹ̀yin ìyàwó lé mo fẹ́ bá wí. Ṣé ẹ̀yin ìyàwó lé tẹ̀ ń lo hijab òun ni mo fẹ́ bá wí? Ṣé torí pé ẹ̀ ń lo hijab òun ni pé kẹ́ mọ́ ní ìmọ́tótó? A ti sọ fún yín pé tẹ́ bá ti wà nílé ẹ mọ́ túraká kí atẹ́gùn mọ́ fẹ́ sí yín. Dẹ́ o tún wá rí i pé o túraká nìyẹn o dẹ̀ fẹ́ wá jáde. Hijab tó fi ń dáná nílé tó fi gbé ọmọ nílé kò yẹ kí o tún wọ irú ìjáàbù yẹn jáde. Tó bá ń ṣe irú ìwà yẹn ọkọ ẹ̀ náà máa bú. Wọ́n ti rí nǹkan tọkọ rẹ̀ ń pamá. Irú yẹn ká wá sọ wípé ìwọ gangan oníwà tútù ṣóyẹ tí ọkọ rẹ̀ gan oníwà pàǹlẹ̀ ni òun mánéjì ọkọ rẹ̀ ni. Tó bá ti gbérù ìdọ̀tí jáde wọ́n máa sọ wípé ọkọ rẹ̀ ń try pẹ̀lú ìdọ̀tí yẹn. Mo bá èèyàn kan wọ mọ́tò oní ìjáàbù ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú mọ́tò wọ́n lo perfume o, àmọ́ bó ṣe wọ mọ́tò báyìí gbogbo òórùn mọ́tò ó change ni. Àwa ń gbóòórùn bí ìtọ̀ bí omi ọmú. Ó ti wà too obvious pé eléyìí ó ń tọ́mọ lọ́wọ́ ni, kò kí ń ṣe òun ló ń tọ̀ o. Ìjáàbù tó wọ̀ yẹn ó fi ń gbé ọmọ tọ̀ sí ni. Ó dẹ̀ wá rí pé o too busy, iṣẹ́ yẹn pọ̀ ń lé òkè ráyè àti fọ aṣọ àbí sọ́tọ̀. Ó dẹ̀ fẹ́ wá jáde sí gbangba. Why not kó change ìjáàbù ẹ̀? Ẹ fi yẹn ẹ fi ń bú àdínì wa ni, ẹ fi ń bú oní ìjáàbù ni. So ìwọ tó bá wà ń ta ìwọ tó bá wà bẹ́ẹ̀ as a Muslim tó ń lo ìjáàbù tó dẹ̀ ń gbọ́rọ̀ mi, ẹ ṣe àtúnṣe ń bẹ̀ yẹn. Tó bá ń tọ́mọ lọ́wọ́ ẹ fún ọmọ lọ́mú omi ọmú ó dẹ̀ mọ́ rùn. Tó bá ti pẹ́ lára aṣọ ẹ bọ́ aṣọ yẹn kó sínú omi, ẹ tún mú ìjáàbù mi tó dẹ̀ wọ́n fi ní kẹ́ mú oríṣiríṣi ẹ ní oríṣiríṣi ìjáàbù. Then nǹkan tó fẹ́ sọ nìyẹn. Wọ́n ní àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dé inú ẹ̀ ó wá dodidi. Má jẹ́ kí wọ́n mọ bú ẹ, kí wọ́n mọ bú àwọn ọmọ ẹ, kí wọ́n mọ bú ọkọ rẹ nítorí òórùn ara, òórùn dọ̀tí. Kíní yìí ó dùn mí gidi gan. Gbogbo ẹ̀ ó wá rùn ìtọ̀, ó wá rùn omi ọmú. Please ẹ take care yẹn. Tó bá yẹ pé ọkọ náà ló ń gbọ́ ọ̀rọ̀ yìí àbí tó yẹ pé brother ẹ dákun ẹ bá wa tọ́ àwọn obìnrin yìí sọ́nà lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kí wọ́n mọ fi ìjáàbù wa kí wọ́n mọ fi bú wa lórí ìdọ̀tí táwọn míì mọ́ ṣe tà. Ẹ̀yin kan ẹ máa ń wá sórí platform ẹ máa béèrè ẹ béèrè á surprise fún yín ẹ sọ pé ó ti pọ̀ jù. Ok, màá fi kíní kan hàn yín nísìnyí kẹ́yìn náà wá fi calculation kẹ́ fi gbé pé ṣé báwo ló ṣe worth. Màá wá fi prices sí ẹ̀ tó jẹ́ pé gbogbo wọn ń ṣiṣẹ́ papọ̀ ni. Kò ṣe pé eléyìí òun nìkan mo fẹ́ rárá. Mi lè yọ ẹyọ kan kí n tà á fún yín nítorí pé kí ni tá bá yọ ẹyọ kan tà iṣẹ́ yẹn ò lè yọ, kò tẹ̀ ní ṣiṣẹ́ ju pé ká tà á gàbàdà lọ. Mo fẹ́ kẹ́ ẹ ní idea. Mo ti mọ́ sọ tẹ́lẹ̀ pé mo ti fẹ́ kẹ́ ẹ tún ní idea. Dẹ́kí tó tún máa tún tẹ̀síwájú. Mo ń kọ nọ́mbà mi ò kọ́ fún anything nonsense. Mo ń kọ́ torí pé tẹ́ bá fẹ́ pè mí tẹ́ bá fẹ́ béèrè nípa lórí ọ̀rọ̀ ọjà yìí àbí nǹkan tó ṣeéṣe tó dùn ẹ́ gidi gan fún advice ni o àbí fún ọ̀rọ̀ àjọ fọ̀rọ̀ wọ́rọ̀ àjọ bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ alálùbáríkà àbí information tó ní àlùbáríkà. Nọ́mbà mi kì í ṣe fún anywhere tí wọ́n máa dump anything, you understand? ẹ máa dump bí mo ṣe àwọn míì gan wọ́n máa invite mi síbi tó yẹ kí wọ́n invite mi sí. It is not, I didn't put that number for anything. Do you understand? Mo put ẹ pé ẹ bá fẹ́ pè mí àbẹ́ nítorí product àbí nǹkan tó ṣe é ṣe pẹ̀lú channel mi níta lálùbáríkà tí tó máa ṣàrà méjì lé oore. Kìí ṣe pé ẹni tí ẹ mọ̀ ní jẹ́ ká mọ owó sí data. Ok, nísìnyí ẹ jẹ́ kí n fi kíní hàn yín báyìí. Ṣé ẹ ti rí bí mo ṣe ń dì? Ṣé ẹ ti rí bí mo ṣe dì? Ṣé ẹ ti rí? Ok, ṣé ẹ ti rí bí mo ṣe dì? Ṣé nísìnyí báyìí bí 5 pieces ló wà nú ẹ̀ báyìí, 5 ló wà nú ẹ̀. Ẹ jẹ́ ká wá ṣí ní péye lódidi. Ẹ̀yin náà lẹ́mọ̀ ṣí eléyìí tó wà lókè yìí bó ṣe kéré tó yìí ọwọ́ mẹ́ta ló bá dé. Bó ṣe kéré tó yìí ó fọ gbogbo ọ̀rá inú rẹ̀ kúrò, ó fọ, you understand? Eléyìí bẹ́ẹ̀ ṣe rí yìí ọwọ́ 5 òun ló bá dé. Dúdú máa dán. Ó ní èyí tẹ́ máa fi máa wọ́ tó bá ká sínú tó máa nà ó ní ṣó yẹ ọwọ́ 5 ló bá dé. Ọwọ́ 5
eléyìí egbògi oríṣiríṣi tó ń ṣiṣẹ́ iṣẹ́ kan tá à ń sọ yìí ọwọ́ márùn-ún lélẹ̀ náà bá dé. Eléyìí ibi tíṣẹ́ parí sí lélẹ̀ ẹ gbọ́dọ̀ fi ṣeré, ọwọ́ mẹ́wàá òun ló bá dé. Kẹ wá jókòó ẹ wá ṣí ká tó wá fi owó mọ́tò DHL 6,000 ọwọ́ mẹ́fà ká wá fi owó DHL ká wá fi kún èló ló bá dé nìyẹn. Ẹ̀bẹ̀ yìí náà ti understand. Kẹ wá calculate ẹ̀ papọ̀. Ẹ ti mọ̀ pé ìwọ tó bá mọ̀ pé ẹ ti ní idea because àwọn onímọ̀ ń pè mọ́ náà kàn fẹ́ ní idea. Ẹ ti ní idea. Ìwọ tó bá ti ready sọ pé on point by 2 product tó show yẹn mo ti ready fún product tó show lẹ́tọ́ ni mo pè ní on point by 2 black seed therapy. So ẹ̀yin náà ẹ kò lè ẹ papọ̀. Mo nìkan ọwọ́ márùn-ún ló bá dé, ìkan ọwọ́ mẹ́ta, ìkan ọwọ́ mẹ́wàá ló bá dé, ìkan ọwọ́ márùn-ún, ìkan ọwọ́ márùn-ún. Ẹ jẹ́ ká calculate káyé tó máa bọ́ ẹwọ tó bọ́ sí kẹ́ wá fowó mọ́tò lé ṣe mọ̀ pé kò ìṣòwò kékeré. Mo fi sọ wípé ọkùnrin là ń bá wí kò ṣe àwọn boys. Ìkan tí mo sọ pé ọkùnrin là ń bá wí kò ṣe àwọn boys ni pé ọkùnrin ló máa mọ̀ wípé nǹkan yìí lóòótọ́ èmi kọ́ ni mo gbìn, èmi náà lọ gbà ń bò mí. In fact bọ́dẹ̀ tí wàá rí pé àwa gan ojú wa wà níbí wọ́n ń gbélé wa gan ni. Tó bá ní káwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ já nǹkan báyìí sí ilé ńlá ni wọ́n gbà kí sówó kéékèèké ni wọ́n gbà àtàwọn nǹkan míì náà bó sì ṣe wà yìí. Iṣẹ́ èèyàn méjì, iṣẹ́ èèyàn mẹ́ta, kódà iṣẹ́ èèyàn mẹ́wàá ó wà lórí ẹ̀, iṣẹ́ èèyàn mẹ́wàá ó wà lórí kìíní tó yé yín nítorí pé kíni kó lè bá ṣe yín ní àǹfààní ni. Mo ti sọ fún yín pé èmi ò promise yín ní gbàǹgbà o, èmi ò fún yín ní gbàǹgbà o. Ẹ bá fẹ́ gbàǹgbà ẹ lọ sí ọ̀dọ̀ àwọn surgery. Èèyàn tí ó bá kákò tó máa nà, èyí tó bá sá sínú ó máa jáde. Tá a bá sọ wípé bóyá retarded growth ló fà á tó fi shrink wọnú, you understand? Okay, retarded growth ẹ̀ kó máa ń sábà ṣe àwọn míì àti kékeré ló ti ṣe wọ́n bẹ̀ tí wọ́n ò rí bí tí wọ́n máa fi mójútó. Tó bá lo gbogbo eléyìí tó bá tẹ̀ kọ́kọ́ lo tòkè yìí náà wàá kọ́kọ́ lọ toilet wàá fọ́ yálàyà kan tó ń jẹ́ ìgbẹ́. Èyí tó bá sá sínú tí ọ̀rá bá dì mú ọ̀rá yóò sọ lẹ̀lẹ̀ ká tẹ̀ sọ pé àrànánú ló mú kan tó ka mọ́ inú ó máa sọ lẹ̀lẹ̀ tí gbogbo rẹ̀ ó sì nà jáde. Títì ẹ náà ni bẹ́ẹ̀ torí maybe one problem or to the other kò jẹ́ kó yọrí síta ó nìkan tá à ń sọ. Tó bá lè jẹ́ pé tó bó ṣe wà yẹn nǹkan mi ló tún fẹ́ o wàá sọ fún mi on point by 2 pé nǹkan báyìí nìkan ò ní mo fẹ́ àti nǹkan kan mi. Ẹ jọ̀ọ́ enough of wasting time ẹ ti ní idea fi sí calculation ní gbogbo ẹ̀ on point by 2 gbogbo product yẹn ni mo fẹ́ ó dẹ̀ máa ṣe é láǹfààní. But there's one thing wọ́n tó bá jẹ́ pé o mọ̀ ń pẹ́ on point by 2 èmi mọ̀ ń pẹ́ jù o. Ẹ bá ń wait máa yẹ ti mọ̀ wá àmọ́ àkàtà tí máa hádà fún ẹ tó jẹ́ pé wàá mọ̀ wá ní ṣòrúrú ṣó yẹ tí nìró sì dùn sí. So this is on point by 2 using my words for others. Ẹ bá sì tẹ ẹ wá fẹ́ kí mi mọ̀mọ́ sí hello mọ̀mọ́ sí hi ìní dẹ́ lóhùn hello hi what's up baby rárá o mọ̀ kí mi ní kí àlàáfíà kí mi dáadáa. Ọlọ́run ti ṣe èmi mo ṣe wáyé èmi mo ṣe mọ́ abbreviate èmi mo sọ̀rọ̀ mo ṣe mọ́ sọ̀rọ̀ yìí náà mo ṣe mọ́ kọ́ mi sọ̀rọ̀ ṣọ̀ṣọ̀ mo sọ̀rọ̀ fù tó mọ̀ ṣe hi sí mi mọ̀ ṣe hello sọ̀rọ̀ ní ti ọmọlúwàbí bí tọmọlúwàbí